iyán ló ń jẹ ọkà lóògùn kẹ́nu má dilẹ̀ ní ti gúgúrú àìrí rárá sóun là á jẹ̀kọ. Ẹ wò ó, pàtàkì lóúnjẹ jẹ́ nígbésí ayé ọmọ ẹ̀dá pàápàá jùlọ nílẹ̀ Oòduà. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí? A fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ, pàtàkì oúnjẹ nígbésí ayé ọmọ ẹ̀dá lórí ètò Àlàáfíà Lójú. A ní ní Afro Space TV ni o, ẹ má yí kúrò ńbẹ̀, mò ń padà bọ̀. Afro Space TV, Africa to the world. Mo kí wa nílé lóko lódò níbi gbogbo tẹ́ ẹ bá wà nílẹ̀ yìí tó fi dókè òkun tẹ́ ẹ ti ní àǹfààní àti máa gbọ́ ìkànnì ayárabíàṣá àtayélujára wa, ìyẹn ìkànnì amóhùnmáwòrán Afro Space TV. Orí ètò Àlàáfíà Lójú lẹ wà yìí o, níbi tí a ti máa ń ṣàlàyé tí a sì máa ń sọ àwọn àǹfààní eléyìí tí a máa ń rí nínú àwọn oúnjẹ tá à ń jẹ. A nítorí pé ìlera òun lọ́rọ̀, nítorí pé àlàáfíà òun lóògùn ọrọ̀, ẹni tí ò bá lálàáfíà kò ráyè ire wá. Olúwatósìn Àyànfẹ́ lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí elect lọ́mọ ọ̀kín ọmọ rèé tó fẹ́ wà ṣadé orí. Ẹ̀yin náà mọ̀ wípé adé orí ọ̀kín kì í ṣe tẹgbẹ́ ẹyẹkẹyẹ, èmi náà kọ́, Ọlọ́run ló fẹ́ mi tó yàn mí tó tún wá ṣe mí lógo. Fine girl Tósìn rèé, mo kí yín o wípé káàbọ̀ sórí ètò Àlàáfíà Lójú níbi tá a tún jọ máa lára wa lọ́yẹ̀ lónìí. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí? Mo ti sọ fún wa tẹ́lẹ̀, mo ní lórí oúnjẹ ni. Oúnjẹ. A fẹ́ sọ pàtàkì iṣẹ́ eléyìí tí oúnjẹ ń ṣe nínú àgọ́ ara. Yorùbá bọ̀ wọ́n ní ebi kì í wọnú kọ́rọ̀ mi ò wọ̀, wọ́n wá fún oúnjẹ ní oríkì. Wọ́n ní iyán ló ń jẹ ọkà lóògùn kẹ́nu má dilẹ̀ ní ti gúgúrú àìrí rárá báyìí ṣòun là á jẹ̀kọ. Ṣé ẹ rí oúnjẹ gidi lásìkò tó tẹ́ àti bó ti yẹ, a máa mú ara wa jí pépé. Nígbà tí a bá jẹ oúnjẹ gidi, á fún ara wa ní okun. Nígbà tí a bá jẹ oúnjẹ tó tọ́, á mú kí ara wa kó bọ̀ sípò, á mú kí ara wa kó dán. Ṣé ẹ rí gbogbo oríkèéríkèé ẹran ara wa, gbogbo egungun ara àti ẹ̀jẹ̀, òun omi ara wa, gbogbo wọn ló máa gba okun nígbà tí a bá jẹ oúnjẹ tó tọ́. Kí làwọn oúnjẹ tó wá yẹ ká máa jẹ? Èmi máa ń sọ fún wa o wípé ṣé ẹ rí èso, ó yẹ ká jẹ́ kó pọ̀ nínú àwọn oúnjẹ tá a bá ń jẹ. Ewébẹ̀ a máa ràn wá lọ́wọ́. Àwọn ohun tá a wá fẹ́ máa jẹ yẹn ó ní ṣe o pẹ̀lú omi ara wa, ó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa, torí pé bí a ti ń sùn tá à ń jí, a ní láti mú kí ara wa kó ní ìdàgbàsókè, pàápàá jùlọ àwọn ọmọ wa. Àwa náà tá a sì ti ń dàgbà, a ní láti gbé okun wa ró. Kí wá làwọn ohun tó lè ràn wá lọ́wọ́ láti gbé okun wa ró? Oúnjẹ ni. Oúnjẹ tá à ń jẹ òun ló máa ṣàtọ́nà ìgbésí ayé àlàáfíà èyí tí a bá fẹ́ gbé. Ṣé ẹ wá rí ibi tá a wá ti fẹ́ ṣe oúnjẹ? Òun náà ṣe pàtàkì o, nítorí pé ìmọ́tótó òun làgbà rẹ̀ o. Bá a bá ti ṣe ìmọ́tótó àyíká wa, ibi tá a ti fẹ́ dáná, oúnjẹ tá a fẹ́ jẹ, ká rí pé a fọ̀ ọ́ tónítóní, a rí wípé ó mọ́, ká wá wò ó dáadáa, ká sè é kó jiná, ká wá jẹ lásìkò eléyìí tó máa yẹ wá. Nígbésí ayé ọmọ ẹ̀dá o, pàtàkì lóúnjẹ jẹ́. Gbogbo wa a ní láti máa jẹ oúnjẹ gidi lásìkò gidi àti bó ti tọ́ àti bó ti yẹ. Kò ní ju báyìí lọ lórí ètò Àlàáfíà Lójú lónìí. Ìpàdé wa bí oyin lọ́jọ́ míì nígbà ire. Mo dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ mi Fáyọ̀ eléyìí tí a jọ ṣiṣẹ́ pọ̀ lónìí. Gbogbo ẹ̀yin tí wà nílẹ̀ yìí tó fi dókè òkun, mo sọ fún wa wípé oúnjẹ ó ṣe pàtàkì lágọ̀ọ́ ara. Ẹ jẹ́ ká jẹun bó ti tọ́, lásìkò tó tọ́ àti ní ìgbà tó yẹ. Èmi ni tiyín ní tòótọ́, Olúwatósìn Àyànfẹ́ tí gbogbo yín mọ̀ sí elect. Fine girl Tósìn dágbére fún wa lónìí, kì í ṣe fún ikú, bẹ́ẹ̀ ni kì í ṣe fún àrùn. Ìpàdé wa bí oyin. Ire o. Afro Space TV, Africa to the world.